àgbà àfà lédè sẹ̀ríà ní Dr. Sharaf tẹ́lá mélòó níwọ̀n ráyé kà à ń kọ́ ń bolo ti kọ́ àní ọgbọ̀rọ̀ rẹ̀ àwọn méjèèjì ń Dr. Sharaf gbogbo àwọn ọ̀rọ̀ wọn máa lè pọ̀ òpá bí ní àgbà àfà ní o tá a lè pè kalẹ̀ pé bóòlù ọ̀rọ̀ yìí tí yóò sì ní síkọ̀ sí tọ́ bá sọ tó bá ní àwọn abìkan tí yẹ lè pé báyìí ìṣẹ̀dá ní ṣùgbọ́n àgbà àfà ní kì í ṣe nǹkan tá a lè sọnù kì í ṣe nǹkan tó yẹ kọ́ wà nú ẹ̀wọ̀n ẹni tó tì wọ́n mẹ́wọ̀n nǹkan tó mọ̀ pọ̀ waste time àwọn èèyàn kan ó disturb àwọn èèyàn kan ní tí wọ́n lè sọ tóun sọ ọ̀pẹ̀gàn rẹ̀ tó bá sì pẹ̀gàn rẹ̀ àjẹpẹ́sù ó lù ọ́ kí n ti ń sọ tọ́lọ́wọ́n bá fọwọ́ sí kọ́ bá sọmọ èèyàn wa nílọrin mọ̀rọ̀ yìí seriously ẹjọ́ Dr. Sharaf ẹ parẹ́ ẹ̀ waste time ara yìí ni kò sí eré kankan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣe bí Ìlọrin ṣe jẹ́ ìlú ńlá tí ọ̀yá máa bú tí ọ̀yá máa sọ̀sọ̀kúsọ ń pẹ̀ Dr. Sharaf náà àfá àgbà ni bẹ́ẹ̀ bá ní Dr. Sharaf ṣe mistake Ìlọrin náà lè ṣe mistake ìwọ ń ṣe mistake èmi ń ṣe mistake ìwọ ń ṣe mistake wa khayrul khata'ina at-tawwabun anábì ní gbogbo ọmọ anábì Ádámù pátá láṣìṣe èyí tó wá dájú ní aláìṣe lẹ́tọ́ pé ìmọ̀ túbá èyí tó ti dájú náà tí wọ́n ń ṣẹ̀ wọn náà lẹ́tí máa gbà á fún ti máa ṣẹ̀dẹ̀ Dr. Sharaf yálà wọ́n sọ sọ́rì wọ́n sọ sọ́rì ẹ̀yìn yẹn wá nílọrin àwọn tí mẹ́rin máa wọ́ ìmì lọ sí lọrin ọwọ́ mi lọ́dọ̀ àwọn ọ̀rẹ́ mi wọ́n lẹ́bọ̀ ń bẹ ńlọrin ẹjọ́ ń ṣe ni tí wà tí ẹlẹ́jọ́ ń ṣe èrè wo lọ fẹ́ mú jáde bí ẹbọ ń bẹ ńlọrin ẹni ọlẹ́bọ̀ ń bẹ ńlọrin ẹbẹ ò sí ìlú tiẹ̀ tí èso ọ̀fíṣíà nílùú tiẹ̀ bẹ́ẹ̀ bá ti ẹ̀gbọ́ ẹbọ nílọrin kì í sọ ọ̀fíṣíà lóògbé mọ́sọ̀ ọ̀fíṣíà ni ẹ̀gbọ́n náà bí ní sè sọ̀kè sí yìí kankan tá a fẹ́ mú bẹ ẹ̀mọ́ ẹ̀mẹ́ lọ́rin kò síbi tí ọ̀sẹ̀ bọ́ ní Saudi Arabia àwọn èèyàn mọ́ọ̀gùn lọ iṣẹ́ ẹ̀mọ̀ pé mi náà fẹ́ ṣe tí a mọ̀ mi láwọ́kọ́ ẹni rán lọ láyé alásìkò ìjọba Arẹ́gbẹ́ mọ̀sákò mẹ́rin wọ́n ṣe o abóńdè ní orí bẹ́ẹ̀dì alálàáfá sóńdè súnà wà ìbóńdè àwọn ẹlẹ́bọ̀ náà wọ́n tó ń bá àwọn káàkiri yìí kò sí bí ó ṣẹbọ ìwọ́n ọ̀rọ̀ àbùkù ní ká sọ ká bá bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọ̀fà káàkiri ẹ̀bọ́n bẹ́ẹ̀ lọ́rin èwe kí ẹ̀bẹ́ mú jáde bẹ́ẹ̀ bọ́n bẹ́ẹ̀ ń bẹ̀ kì í sọ́ọ̀bù sí à nígbà bàbá wọn gbógun tì ní tí wọ́n bá ń ta wọn lára wọn ní láńgbèjì ń sọ ẹ̀yẹn kan tẹ́ sọ pé ó ti lé mára lọ́rin jù ó lè lè mọ́ wọn ṣùgbọ́n wọ́n mọ láńgbèjì lọ́dọ̀ tí ó nítumọ̀ ìwọ́n tí wọ́n náà ń wí bẹ́ẹ̀ kí lóye tí wọ́n náà ń wí bẹ́ẹ̀ ìwó lẹ́gàn ìlú bàbá yín dáa tó lù wọn ni òdodo ọ̀rọ̀ nìyẹn ẹ̀yin yẹn wá nílọrin ẹ má bínú àwọn bàbá yín try irú táwọn bàbá ọtí àwò sí àwọn bàbá yín ṣe ó lè ṣe kárí inú àwọn bàbá tí a náà tẹ́ ṣe tẹ́yìn náà sí tàbí káwọn náà láwọn ọlọ́kàtẹ́yìn náà ṣe kiri tẹ́ẹ̀ ní lápẹjúwe nation Islam ti wọ bí kó tó dọ́dọ̀ yìí kí àfá àwà límì kan tó dé lọrin àwà tí ń ṣe Islam àdẹ̀ tí ń kéwú ṣùgbọ́n láti Ìlọrin dín ní pé ẹnìkan ọ̀ṣáájú wọn níbi ìmárà Islamiyya ìjọba Islam ẹnìkan ọ̀ṣáájú wọn nílẹ̀ Yorùbá yìí o ìtumọ̀ ìmárà Islamiyya ní pé tó bá ti dìde kọ̀ sẹ́bọ mọ́nu so kẹ́nìkan wọ́n sọ pé ẹgbọ́n mẹ́mẹ́ ẹ̀gàn bọ́bá fẹ́ pẹ̀gàn lókù nínú ilé yín bá nú ẹ̀dẹ̀ yín bẹ́ bọ́m̀bẹ̀ẹ́bẹ̀ òsìbí jẹ́ bọ̀ ò lé sí alẹ́ èèyàn lè mọ́ ògùn lọ Mẹ́kà tó wọ́n bá ti gbà lọ́wọ́ rẹ̀ yóò mú dé Kàbá àwọn kí á ní bàbá àti mẹ́mẹ́ sọ́dọ̀ pé Kàbá ò jẹ́ Kàbá rẹ̀ mọ́ni ẹ̀yẹ ara lọrin ẹni ọlẹ́bọ̀ ń bẹ́ lọrin kọ̀pá yìí lọrin kọ̀pá rẹ̀ ọ̀ṣọ́ ìlú kan dàbí Ìlọrin ẹni ó sọ pé ẹbọ ń bẹ nílọrin ṣé ìlú ẹ̀ wá nígbò tí wá rú ìlú ẹ̀ ti dàbí Ìlọrin lónìí ilẹ̀ káàró òjìire tá a bá sí Ìlọrin mọ́ra ẹ̀gbọ́n ní Ìlọrin tó ẹ̀fọ́ ọlá fún ẹni Ọlọ́run bá ṣe kíni tó wá fún lọ́lá nípa bẹ́ẹ̀ èyẹ wá nílọrin gbogbo ẹjọ́ tí bẹ̀ lọ́dọ̀ yẹn bá ní àpí sáà tẹ́ ń sí àti àwọn tó gbé alájà Kaola àbí tẹ́gbẹ̀ẹ́ lọ sí kóòtù tó wá ń di pé tí obìnrin mọ́lé èyàn dájọ́ ẹjẹ̀bù rẹ̀
alájà náà ìrìn ẹ̀ máa sọ ẹnu ara tí náà àwọn ọ̀tẹ́ ìnáwó máa sọ àti àfá àwọn akéwùgbà gold wọ́n kálukú wa a máa sọ ẹnu ara wa àmọ́jà máa búra wa lórí alẹ́sòdodo ọ̀rọ̀ tẹ́lẹ̀ kan bá sọ̀rọ̀ kí ọ̀kọ̀rẹ́ ẹ̀tẹ̀ ẹni bá kọ̀rẹ́ ẹ̀tẹ̀ ṣùgbọ́n bí ègbúkọ́ èdè ajókòó jọra yìí yẹn wá mistake ara yẹn jura yìí sí kóòtù ẹ waste time ara yìí tí ó pọ̀ ẹ tún waste owó yìí gbọ́dọ̀ ẹ waste yìí tó gbogbo àwọn adájọ́ ìyàwó ọmọ kéwù yìí ni bí wọ́n bá sì jọ ọmọ kéwù wọn ẹ̀mẹ́ tí ń gbọ́ wá sí ó ṣe òṣè wọ́n sábà pé ẹ̀ ń sọ̀rọ̀ Ọlọ́run jáde lẹ́nu ṣé àwọn olóyè ẹ̀kẹ́ tó wà lọ́wọ́ àrùjọ wájú wọn àbíkẹ́ lọ́wọ́ sí wá sí fún wọn kí lẹ̀ ń bá débi kẹ́ máa tẹ́ra yín mọ́lẹ̀ àbíkẹ́ máa wọ́ọ̀kù pẹ́rẹ́tì fúnra yín kí lẹ̀ ń bá débi ṣé ẹ ti kúrò láàfáà ni àbẹ́ ti kúrò ní ti gbé ìṣújú ọ̀nà Ọlọ́run ẹ ti gbàgbé tẹ́ǹsì ni tẹ́ bá fẹ́ gbẹ̀sán Ọlọ́run lọ́yẹ kọ́ gbẹ̀sán ibi sí Ọlọ́run lẹ́ ń ṣe síṣẹ́ ara yín ni tọ́ bá jẹ́ sí ara yín ajẹ́ kọ̀ntínú ẹ tẹ̀ ẹ lè fi sí Ọlọ́run kẹ́ yí padà sí ara yín ẹ tẹ̀ bẹ́ẹ̀ ni ẹ̀yin ògo Ìlọrin ẹ dákun ẹ bá ní àpíìs àwọn tó wà ní kí akéèṣe lórúkọ èmi ọmọ yín the grand mufti of Yorùbá land ní ọ̀rá takò lọ́dọ̀ bàbá ọba nílọrin ní ọ̀rá takò lọ́dọ̀ bàbá imam nílọrin ní ọ̀dẹ̀ ọ̀rá takò lọ́dọ̀ bàbá wa mufti diya nílọrin àtàwọn afá ńláńláńlá àti markazi àti àdàbí ní mo sọ gbólóhùn pé ní orúkọ the grand mufti of Yorùbá land ẹ dákun ẹ jẹ́ kí gbórí oṣù kíni kó parí ọ̀rọ̀ kóòtù ẹmẹ́jà gbọ́mọ́ nílọrin kẹ́mí tí Ìlọrin bá ń gbé àwọn kùdárù bíi tán jẹ́ kébèrè lọ kóòtù alhamdulillah oyè yí gangan náà nù àwọ̀ lè ṣe bí ẹ ṣe ń ṣe ọlátẹ́ ní lórí wa nìyẹn àmọ́ gọ́jọ́ jẹ́ pé àfáà náà gbéra wọn lọ ẹbá dẹ̀pẹ́ owó ọkọ̀ bàbá wa kábíyèsí bàbá imam nílọrin ògo Ìlọrin gbogbo ẹ̀yà àfáà ńláńlá àti ní ọ̀dọ̀ yín o àti ní ọ̀dọ̀ wa ń bè ẹ̀kọ́ kálukú ọmọ jàmọ́ ẹ̀dẹ̀ bá mi àpí sáwọn adájọ́ náà àwọn adájọ́ ti ẹ̀ nílá àká ìpọ̀ lọ́pọ̀lọpọ̀ ọgbà tẹ́ bá ń bá ọ̀rọ̀ lọ wọ́n ní ẹ lọ parí ẹ̀ láàrin ara yín ọ̀rọ̀gùdù ọ̀rọ̀ wọn sọ sáwá gbọ̀ ni àwọn ọlọ́gbọ́n ayé ni wọ́n sọ fún yín ní kóòtù pé ẹ lọ parí kíní láàrin ara yín ìyẹn ni pé tèyí sọ̀dọ̀ wa lẹ́yìn ẹgbẹ́ wa ìbáyìí náà lẹ́ ń ṣe wáàsí fún gbogbo wa ẹ ń ṣe wáàsí fún ẹ tó máa ń wọ́n ẹjọ́ bá yín parí ìjà ṣé wọ́n fẹ́ ẹ mọ̀nà ẹ fi wáàsí ń ṣe nǹkan mìíràn ẹ lè parí ìjà mọ́ ìkejì ẹgbẹ́ o ẹ̀yin sálàfí ẹ̀yin alùsùnà ẹ̀yin ọ̀dọ́ Islam gbogbo yín pátá àwọn ibi tẹ́ fojú rẹ̀ náà ayé wọn rèé o gbogbo àwọn bàbá ìmáàmù lálálálá wọn ò ní ìlójú yín àwọn ọba ẹ̀sìn Islam wọn ò ní ìlójú yín àmọ́ kóòtù ní ìlójú yín àbí páwọn bàbá wa lé kán bá yín parí ìjà ṣùgbọ́n sí kóòtù lọ́wọ́ ní ìlójú yín ẹ jẹ́ kí gbogbo wa ká lọ wòye sí yín o àléébù táríkárí lára àwọn bàbá wa náà wọ́n máa jẹ́ nígbà tàbá tí ní bàbá mi àwọn lọ́yẹ ká gbé ọ̀rọ̀ wa lọ́rọ̀ ìbá kìí ṣe kóòtù bẹ́ẹ̀ kọ́ ká pé lájínà láàrin ara wa ká sẹ́tù ẹ̀ owó tẹ́ẹ̀nà àsìkò tí ó bàjẹ́ ó kọ yín náà tí wọ́n máa wọ́n wà ní àwọn èèyàn àárín ní ìrìn kankan kà lórí péèjì ẹ mọ́ àfi wọ́n tó ti dé o wọ́n tó ti competition ní o ẹlòmíì wọ́n gbádùn rẹ̀ bí nǹkan mi kò tiẹ̀ ronú kankan kò sú ẹjọ́ oṣù yín torí èèyàn yìí ní bóyí bó ṣe wulẹ̀ kò rí ẹwà dúró èèyàn tí alájà Kaola ẹwà dúró èèyàn tí ń kọ́ lọ hajj ọkùnrin mọ̀ ní majority wọn ṣe trust ẹ̀ pé òun ló lè kó àwọn lọ́bọ̀ iṣẹ́ ńlá kan ni bí wọn bá sì ní bú èèyàn tí wọ́n máa ń sọ̀rọ̀ lórí tọ́pìkì kan obìnrin tọ́lọ́ ń fún láhán láàrin àwọn obìnrin ni abẹ́ẹ̀kọ́ ni bó ṣe wulẹ̀ kò rí àwọn èèyàn kan rí sí ọ̀kan náà àwọn mùsùlùmí tó gbajúmọ̀ abẹ́ẹ̀kọ́ ni bẹ́ẹ̀ náà ni akéwùgbà gold gbogbo àwọn tọ́pìkì yòókù tó máa lẹ̀mọ́ yìí ó ń ba ìyára tí Islam ń fi yín ṣe ó ń bàjẹ́ ẹgbẹ́ ti sọ̀rọ̀ níbi kan ń gbé ọlọ́kọ́ọ̀tù kílódé ọ̀fà lọ́lọ́lọ́ ẹ má fa àwọn ọlọ́lọ́ ẹ má bú yín ẹ fa àwọn ọlọ́lọ́ àwọn àmọ́ àwọn akújọ́ wọn búra wa náà àwọn ògbé lọ́kọ́ọ̀tù àjọ wọn búra wa náà àti búra wa rí a sì gbé lọ́kọ́ọ̀tù ẹ̀ náà búwa ẹ̀búwa dáadáa àgbé lọ́kọ́ọ̀tù ẹ̀ lé ẹ̀rẹ̀ kẹta wà ó gbé lọ́kọ́ọ̀tù wà ní èmi mo gbé lọ́kọ́ọ̀tù náà ẹ lè gbé mi lọ́kọ́ọ̀tù ẹ̀ lójútì àbẹ́mi ò lè gbé lọ́kọ́ọ̀tù ǹjẹ́ ìjà máa ṣe nìyẹn ìkejì ni pé ọ̀rọ̀ ìtẹ̀síwájú àwọn nǹkan tí ó sàwọn mùsùlùmí láǹfààní àwọn nǹkan tí ó yọ àwọn àdánwò tí ń bẹ lọ́pọlọ wọn àti ọkàn wọn kúrò lórí wọn
àwọn nǹkan tí ó sọ àwọn problem tí ń lọ láyé lónìí, àwọn nǹkan tó yẹ káwọn èèyàn gbọ́ lónìí. Mùsùlùmí ìwà rẹ̀ ọ̀dá, mùsùlùmí ọkàn rẹ̀ ọ̀dá, mùsùlùmí bó ṣe orí ọ̀dá, mùsùlùmí ò ní ṣọ̀kan, mùsùlùmí kò ní gbáradì, mùsùlùmí ò sí láàyè tó yẹ kó sí kéré tó yẹ kó wà. àwọn nǹkan tó nù mùsùlùmí náà ọ̀pọ̀. Dr. Sharaf àgbàfà ni gbogbo tọ́pìkì lèmi máa kán lù. wọ́n lè sọ̀rọ̀, Dr. Sharaf ò lè sọ̀rọ̀ nípa òṣèlú tèmi, ọ̀dà àwọn ọ̀bá máa dáre àtàwọn nǹkan míì náà tọ́lọ́n bá kára pé mo lè sọ́jú wọn lọ. ṣùgbọ́n mi lè sọ̀rọ̀ nípa ṣẹ̀ríà tó torí tí wọ́n lọ sínú bí àfa àwọn àgbà ní Dr. Ashraf ọ̀gá tiẹ̀ ní àwọn kọ́ wá yín mú síbẹ̀ pé kí ni ó yín mú síbẹ̀ láọlọ́run bó ṣe wulẹ̀ kó rí àìmọye ọ̀rọ̀ wọn ló ti tàn ká láwọn àfa yẹn nípa ṣẹ̀ríà ìsìlámíyà. wọ́n yàgbà tó ń wò pé kí ni wọ́n ń sọ ṣé wọ́n wá sọ oníkòsí ẹ̀kẹta àwọn àfáyé sọ tó lè sọ àdásó tí wá sọ nígbà náà tí wọ́n fi rẹ́ wọn ohun ẹja gbà bẹ́ẹ̀ pọ́lọ́ fi rẹ́ wọn èyí tí wọ́n bá sọ sọ́bá rí bákan ní ẹja bí ẹ léèrè bá wá sì takúlé lórí ẹja sọ tó bá yàwá náà ìmọ̀ ni wọ́n lérí àyẹ́ àwọn àfọ́ àtọ́yá fi yanràn ni ọjọ́ tá a fi hàn yanràn táà náà ó dò láàyè ibi tó yẹ kán wà bó ṣe yẹ kó rí gẹ́lẹ́ ó ti súnmọ́ lágbára Ọlọ́run bíi ńlá gbogbo nǹkan tó dàrú ọmọ àtò ìjàdá ẹrù bá ń já yẹn wọ́n kálukú wọn bá tó ṣe máa rí bẹ̀rẹ̀ náà nígbà tí ìyàbá tí máa yẹ wọ́n kálukú tí máa yẹ ẹni tó kálukú bá ti máa yẹ ní ìsìnwọ̀n ní jàmà. ọ̀gá wa nídìí ṣẹ̀ríà ní Dr. Ashraf, àgbà àfà nídìí ṣẹ̀ríà ní Dr. Sharaf. tẹ́lá mélòó ní wọ̀rá yíká à ń kọ́ ń bolo ti kọ́ àárín ọgbọ̀rọ̀ rẹ̀ àwọn méjèèjì Dr. Sharaf gbogbo àwọn ọ̀rọ̀ wọn máa lè pọ̀ òpá bí àgbàfà ní o táà lè pè kalẹ̀ pé bó lọ̀rọ̀ yìí tí yóò sì ní síkọ̀ sí tọ́bá sọ tó bá ní àwọn abìkan tí yẹn lè pé báyìí ìṣẹ̀dá ní ṣùgbọ́n àgbàfà ní kìí ṣe nǹkan tá lè sọnù kìí ṣe nǹkan tó yẹ kọ́ wà nú ẹ̀wọ̀n ẹni tó tì wọ́n mẹ́wọ̀n nǹkan tó mọ̀ pọ̀ waste time àwọn èèyàn kan ó disturb àwọn èèyàn kan ní tí wọ́n lè sọ tóun sọ ọ̀pẹ̀gán rẹ̀ tọ́ọ̀bá sí pẹ̀gán rẹ̀ àjẹ́pẹ́sù ó lò ọ́ kí n tí ń sọ tọ́lọ́wọ́n bá fọwọ́ sí pàwọ́bà sọmọ́ sẹ́wọ̀n lọ́yà tí a bá rú àwọn ìwà bí kí a tó wá owó kọ́ máa sọ̀rọ̀ kí ọ̀kan máa kọ̀rọ̀ ìtàn pé ibi èyí ẹ máa lè kankan bẹ́ẹ̀ máa lè ń bẹ́ẹ̀ mọ̀ lásán. àwọn àbá àti balance níbi sunna sàlàfíà ìwo ni wọ́n wà jù wọ́n wà láwọn lómìnira bí àfáwà Imran Eleha àwọn àfáà àtọ́ ẹ pé wọ́n ní amanatul ilmi wọ́n ò fi inú ní bí ní dáṣẹ̀ríà wọ́n lè kankan ọ̀nà dọ̀kítọ́rù làwọn náà pẹ̀tà àwọn àfáà wá ń bè alhamdulillah ọlọ́run fi hàn kẹwàá àwọn àgbà àfáà ń di fíkì òní sẹ́rí ẹ̀sìn Islam báárù ní ọ̀fẹ́ ibi tó ń kálukú bá ti wúlò ẹ má jẹ́ àfojú dínà ẹ má jẹ́ àfojú dínà ní ọjọ́ tí ọlọ́run ọba torú àwọn Sharaf yẹn tí ọba tó wọn sáàyè tẹ́ pé gbogbo wọn dúró sí tí wọ́n jókòó lórí àgàtọ̀ ẹ̀kún wọ́n jókòó ẹ mọ̀ pa ní nǹkan lẹ̀ káàrò òjèrè ọfẹ́ ká ni yóò sì tò ọlọ́run á tò láìpẹ́ ó fẹ́ ká lẹ́yìn wọn máa takora wọn lẹ́kọ̀ọ̀kan ṣùgbọ́n ọjọ́ tọ́lọ̀ wọn bá tò yóò tó ní tọ́lọ̀ wọn ò fi tò méjì mú owó ti mọ̀ ìkan súnmọ́ bóyá ti wá owó wọn ó jókòó pọ̀ wọn sọ̀rọ̀ pọ̀ èyí tí wọ́n ẹ̀sẹ̀ á máa dààmú wa lórí social media yẹn ìtọ́fà tí wọ́n fi máa ń takora wọn tó máa dààmú àwọn ọmọ kí wọn láìpẹ́ ọlọ́run amúkú ń bẹ̀ ó sì ṣe kọ́lọ́ ó lò wá ó sì kọ́lọ́ ó lò ẹlòmí ẹ̀ tọ́lọ́run bá rí ó lò àwọn èyí ó support ẹ̀ á unite ọlọ́run lè gbé olówó kan dìde sùn lórí àwọn olówó tẹ́ ní àwọn tẹ́ ń jà àwọn ọ̀rọ̀ ìjà wọn ẹ̀kàn lọ sí owó náà ẹ̀jẹ̀ wọn máa jà wọ́n bá jà àwọn tí ọ̀yọ́ jà rí àwọn tó yẹ kọ́ lọ́kẹ́ lọ náwó fún kẹ́ẹ̀kọ́ conference ńlá kan àti àwọn flags tó wà pakan ẹ̀rọ àwọn papé ẹ̀ gbọ́dọ̀ búra yín mọ́ ẹ̀ jókòó pọ̀ ẹnì kọ̀ọ̀kan ní ọmọ àmà gba 10 million lóṣooṣù ẹ̀ gbọ́dọ̀ búra yín kò sí ibi ìjọba ọba ṣe tọ́lọ́wọ́ bá ti ṣe olóhùn ti dìjọba bá rí kódà kọ́ rí bí